Nodia ke game afina chole homowo mene gama shifen homowo ewo nyemi ma bi mancheme manyeme fe ba peshi e gama shi Nikolai asene Josh biye energy wo agbaduku na no ka wo shani every wo ba biye be me no na me wo eye no na ameje Togo wonye me ni se Togo na me ka ye ane o ebi ijilo enoji ayigbe Achome asafache abashini jenyon kotema asafache kake kotema North Kanesh Fadama part of Bugwash jewe jikotema no ya ji die Nikolai asene Josh biye ame ni biyo biye no ka wo shani wo ba biye because the energy wo agbaduku na no ka wo shani every wo ba biye no wo ka ba biye ni kusunu ya no ni kefe abanya wi shi bien image epe inside there no amabi jomo kewala e man biye be mi nu wo ya fiye mini ji she yo mo no yo ke na ga me fe she yo mo yo kan ga me fe you ga me wo won so ko me fe e go fe o pe o ta o bi wo so ifa no wo so itintin wo no fa no ko fe bi an wo yo bi wo nye asene manche ni the paramount chief of asene ni Nikolai machi ni eten ni asene manche le se wo nye wo ka bi o minga ko te man bi fe mo fe wo yo ko te man shpono wo nga me fe wo ga wo nga me afiu afike ga me fe wo mo fe mo afiu
Ngbaji asibachako tẹ nídìí ẹnu wọn Nikolai asibacholupa ju prabono obranyo mẹlẹkẹ níwájú ọdẹ asẹnẹ fẹ ẹchẹ nídìí the farmer chief of asẹnẹ ní Nikolai amashi eke wọn chẹ kẹ ma bí fẹ fà mẹna fi gbùjù pọtọ ní piti nation wọn gbọ náà ọbàdà káfẹ wọfọ asẹnẹ mẹ sọ wọn nẹ akẹ Nikolai rẹ jẹ asẹnẹ rẹ jìgà nìgàjì asẹnẹ ọkẹrẹ ìbàdàn ọyọ bẹ gẹ fúrẹ ní ẹfọn wọyà dẹ. Bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ́ fi wọ́n fi wọ́n ká fi àyà nípa nínú àwọn ọ̀pọ̀ afẹ́ náà pa á tí wọ́n gbọ́dọ̀ afẹ́ bá ṣe wọ̀nyí yẹn wọ́n fi jọ́ bọ̀ wàlà kẹ́dọ̀ọ́yà kí á gán fẹ́ lẹ́tọ́ lọ́wọ́ lẹ́jọ́ afẹ́ yẹn lọ. Yo, àjọ mi Asafuache Okumankran ẹni pé láì àsínẹ́ náà mẹ no na me wo eye no na ameje Togo wonye me ni se Togo na me kaye ane ho ebi ijilo ni atole aye aye emigbe nenoji aye emigbe won oji ayigbe wonye me ameji no na meje Togo na me wo white na me nye wo yi na Asafuache me ga Asafuache me hu ne ke manye me hu ne na agbene wo challenge diji ni ku lai Amashi the third Nicola Amashi the third na on leji mo no na le iba wo ko na wo be asine Joshi en lo mine Asafuache kai Asafuache mene wo ye wo afi wo wo shoni Nicola wo jigan ganji asine ni asine ji Nicola ngbe wo je bia ne ni ngbe wo ya bia wo je agbaduku e na agbaduku e ka agbaduku e etu o ya ke si wọ́n ní wọ́n kẹjẹ Israel ní wọ́n bá wọ́n ní yẹn wọ̀ yẹn ló bí yẹn wẹ̀ wọ́n hẹ́ni ìbá ní èsì gan hẹ́ni ìbá mà jí gbẹ́ tẹ̀ ní ọ̀nà ní ìmọ̀ ní wọ́n náà fi gbẹ́ anyájí wọ́n ẹ̀jẹ̀ mẹ́ wọ́n jẹ́ mẹ́ wọ́n jẹ́ wọ́n ya àsìnẹ́kù ọ̀jà àsìnẹ́ wọ́n bá yí bukó kẹjẹ bukó wọ́n bá fòṣì yẹ bukó ní wọ́n kó bá gbé náà àsìnẹ́kù. ọmọ mi bá ẹ àdúnyẹ ẹkọ ẹ wọ́n tó bá kọ ẹ kùsùnkò ní wọ́n fi ọ̀nà àkọ́ adúmà wọ́n wúrọ̀ mọ́ ẹ ní àtà ayíde àtà alala ayíde afẹ́ noise wọ́n wúrọ̀ mọ́ ẹ yàhọ̀tùmí náà amẹ́lá amẹ́sọ̀lẹ̀ náà mẹ́kẹ́ sọ̀lẹ̀ ní èmi bà wọ́n máa náà dùn ẹ̀ nìyẹn wọ́n bá náà ní èmi wọ́n ní èmi ẹ̀sẹ̀ náà dùn máa sẹ̀ ẹ̀ ní èmi ẹ̀bà ní èmi ẹ̀sẹ̀ ní ìbá nojú lọ́nà náà ní ayé ọbẹ̀ àná ẹni di họmọ wọ́n họmọ yìí agbẹ̀nẹ̀ wọ́n họmọ yìí ní èmi ẹ̀bà wọ́n agbẹ̀nẹ̀ mẹ́ni ọ̀nà ní họmọ yìí àmẹ́ lẹ́kọ̀ọ́ àmẹ́ tọ́mọ àmẹ́ sẹ́ mẹ́ni tọ́mọ àmẹ́ sẹ́ náà àmẹ́ gbó ní họmọ yìí àmẹ́ lójú lọ́nà wọ́n pété ọ̀nù ọ̀ṣọ́ àwọn ọ̀kẹ́ fẹ́ mí ni wọ́n ṣọ́ wọ́n hàn mẹ́ wọ́n nyẹ́ mẹ́ni gbò ẹ̀ wọ́n ṣẹ́ kò wọ́n hàn mẹ́ ni wọ́n wọ̀ yọ ẹ̀kọ́ ọkọ̀ bá kọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà aṣọ à mẹ́kọ̀ọ́ ká mẹ́ newo ní ẹ̀ máa mẹ́ ti bá mẹ́ fẹ́ mí ni máa mẹ́ ń yé nàkà yẹn. yóò wọ́n yọ̀ ń yẹ ìwà dọ̀. wo chale me pere fai ane obanyo ji o se chon wo acho mi na ku oko no ye no che patakole ni ji bubu ashikeda akuma lands senye ngmena ya fi mini ya no e die no je ake game afi na achole homowo mene gama shifen homowo ewo nyemi ma bi mancheme manyeme fe ba peshi e gama shi ni eji festival ko ni wo fio ni ke noya ke ekomefe mu ba ewo ke ebale ake aye afiye be fe na ye ni fe anohi ni afio ekome na ke yo afile ofane oye nga yo mo ko ke ha game fe mene na ya afine fio ni make inyemi me game
diake ni ha woma be manchema be sia be wekuma be ni ha woma fehe nuwo ke ekome fe mu ahiga ni ga amashi lojino ni hehia wo biane many yo here why not all many yo here okay wo asafanye ekomele atole nwembi asafanye nwembi agbene woye ene kotema de amasama esika ke kotema not kaneshi senye lene ko kwense egbe woye akolu senye pachakole manye manche ke kotema fe ko woyifa keke ma ke asafate mehu ameyifa wo fi oni ma Shirabe. Ndadi asafuate tu aba ona che asinu ko lai asafuate kinkero. Asafombi asafuache teme linyi ese tumoka wo ko e bana ke wonye me kumawu top na me fu yellow fa yellow ameji asafombi eni asafuache me ko wona asafombi ame luchu moji asafuache ke ndokunu ya asafuache ba fun ame ke o shuebu ke pepele mo ke ni bi ameji asafombi ame kushe yade ba asafuache de mache ameji meni ayafi mi ni o afi share iwe mo ke na game o yi afi share iwe mo ni ke ya game fe ji wo papa ya je gbere ngene gan efe fine no mo ke bebe ni yo ke ni bi entin fe sani wo kwani wo je mi ko ni da gbe ke wo ba yi afi ni wo yi afi ye to njole mi to ske bole cho kwa afi ne na yi o mi mo wa de chere wo ke da afi ye wa fe ko me ke sumo ta lu kwani wo ke yi afi ye ke no wa na je be gan aba che wo gbe fe bi ni ato wo pe wo nche shiraba ki takite ko chulu niji abi asuma gamanche e pomode wa aja ke bi ane e fe gan fe ekomi ni kabole cho ko asene manche niji ni ko lai amasi niji ete lewo na ke asene e fe ekomi ojogba ni ekeye afile Atomi asafoye ache ashi mowo nije numo no asene fe people asafache onupa menjin the commander for all that asafache last menjin commander sha iwe mo gani ka ba mo fi amo ja kashi won pagbe di gafe afi komi unity jinoli wo bio won bi ni ti ken agba ife ni ogamanti ase agbomode ni ajaje fe bona fe ligan moko makapa no wobu meji mene ke wo ya ikoko ni baby bi ke na agba bi e ani ga won ya se no makapa to fele fai oni e ani shinuma baga to wo fe kumi oni ga ateshi wo fe agona ke ga di ga ni bori wo yo bi mo wo pa ke asere ti ga gaji asene o fe gameju o wo fe wo ba to gan o fe wo e gan le ni o fe wo fi e ko mi twa no ma eju afi mo fi amo no
Thank you.